dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Gbajúmọ̀ pátápátá àmọ́ ká tó wá bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká fìbà fún ẹni tí ìbá tọ́ sí ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba lè wí lè ṣe ọba lè ṣe lè wí tó pa wá lánàá tó tún wá jí wa sáyé lọ́jọ́ èní ọ̀pọ̀lájọ́ sùn ní àná tí wọ́n di olóògbé lénìí àfi yọ̀ wọ́n àfi ń gbórúkọ ẹ̀ga ni ẹ ṣé. Adédoyin Kúkọ̀yí lórúkọ mi o èmi lọ́mọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ́pọ̀ kan ẹ̀kan mímu ìka ẹ̀mọ́ ọmọ aládé mẹ́rìndínlógún èmi lọ́mọ àròbí ọmọ àtòrè gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ ètò Gbajúmọ̀ òun là mú wá fún yín àmọ́ ṣe rí ètò tèní ó máa ṣe bí ẹni yàtọ̀ ẹ ní kí nìdí ìdí ni pé olólùfẹ́ yín tí wọ́n wá bá wa lálejò lénìí ìkànnù wa ni wọ́n jẹ́ olùdarí wa ni wọ́n jẹ́ wọ́n á máa ṣeré tíátà wọ́n á máa kọ eré tíátà wọ́n á dẹ̀ tún máa ṣe kí ni wọ́n á tún máa darí eré òdú ni wọ́n fún wa wọ́n ìṣá ìmọ̀fólókò wa ẹ̀yin náà wá tún kọ̀wé pé ká gbé wọn wá sérí ètò wọ́n wá wò pé lẹ́ni yìí wọ́n wá fi iṣẹ́ tó yẹ kán ṣe wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ nítorí pé kí ni ẹ̀yin lẹ pè wọ́n ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wọn lọ́kùnrin ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wọn lóbìnrin èmi mọ̀ pé ti mẹni tá à ń sọ kí ló wáá dé tá a fẹ́ máa gbára wa lákòókò ẹ wo ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ká wá bẹ̀rẹ̀ ètò ní kíákíá. Sí orí ètò Gbajúmọ̀. Ẹ kú lé sí orí ètò Gbajúmọ̀. Ṣé pé bó ṣe máa ń rí ni ó yá. Ọkùnrin tó ń sun rárá fọkùnrin akọ́ṣẹ́ ló ń ṣe. Akọ́ṣẹ́ ló ń ṣe. Mo kí àwọn tó ń jó. Iṣẹ́ ni. Iṣẹ́ ni ní ìtẹ̀kùn tí ẹ̀yìn fi hàn wáyé. Iṣẹ́ ni kò ṣe rẹ̀. Àwa mọ̀ yín ẹ̀yin náà mọ̀ wá àmọ́ àwọn olólùfẹ́ yín lọ́kùnrin lóbìnrin bí mo ṣe sọ lẹ́ẹ̀kan wọ́n ní ó yẹ kẹ́ ẹ ti gbẹ́ni ìwá sórí ètò a ní iṣẹ́ wọn máa ju bẹ́ẹ̀ lọ ní àwọn fẹ́ rí yín ó yá ẹ kí àwọn olólùfẹ́ yín nílé ẹ dárúkọ yín fún wọn ẹ jẹ́ ká mọ bí kékeré yín ṣe lọ pàápàá. Ẹ̀yin olólùfẹ́ mi torí àmọ́nitúmọ́ni torí àbèrè tún béèrè ní oníjà fọmọ àbúrò ẹni sọmọ Adébáyọ̀ lórúkọ mi ọmọ bàbá tó ń jẹ́ Tìjàní Ashimiyu Àyànwálé. Wọ́n bí mi sí ìlú Ọ̀yọ́ ní ọdún tó ti gbọgbọrọ sẹ́yìn díẹ̀ mo dàgbà sílùú Èkó mo lọ community primary school Ìdímọ́ngòrò Ayége mo lọ sí àwọn Islam grammar school Dọ̀pọ̀mọ́ Ayége mo lọ Federal School of Surveying lọ́yọ̀ọ́ bí mo ti lọ kọ́ ẹ̀kọ́ surveying and geoformatics ìbọn nígbà tí mo ti wá ní school ni mo ti láìkì tíátà máa ṣeré máa rìn kiri mo ṣe alábàápàdé Sanyẹ̀rì Gọ̀lúgọ̀ ní ọdún 96 àjọ padà sẹ́kọ̀ọ́ àjọ ń gbé papọ̀ Àfíìsì Ẹniọlá Ibrahim Chata Ajíkanlé àpọ̀ bá a ṣe ní gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ àdúrà àjàlájà nígò àtúntò wọn àmì títí náà ìjọba láti sọ pé ṣé ká lọ ṣe fíìmù fúnra wa ó yẹ ká máa ṣe fíìmù àṣàgbìyànjú owó onírúurú aláta àkójọ àwọn ọ̀rọ̀ akọ́kọ́ afẹ́ bẹ̀rẹ̀ fíìmù làbá wá dìrẹ́kítọ̀ kiri tó fẹ́ bá a darí eré dìrẹ́kítọ̀ làwọn wá Arílékan Iṣu ọdún náà kò sí fóònù ìgbẹ́pẹ́ nìkan a máa kọ lẹ́tà a máa fi lẹ́tà wá wọn kiri àwọn táwọn ṣe bí àṣẹ kó skul táàrí ṣe mo gbádùn rìn akọ ajá abìrẹ̀ ṣẹlẹ́sẹ̀ ni máa rìn lọ gbọ́nrán ìmọ̀ tí Wálé Kan Iṣu lọ ó kù ọ̀sán ká bẹ̀rẹ̀ sinimá ọba jọ́lọ̀ nípè ní Kan Iṣu kú wàhálà bàbá wa Bàtájá ọ̀rọ̀ dìkalẹ̀ àti àwọn tó máa darí eré sọ́yìn iwájú sọ́yìn kan lọ fíìmù ìjọkan ní wọ́n dẹ̀rọ ọmọkùnrin kan o wọ́n ló wà láti tẹ̀bí òun kí ni orúkọ ẹ̀ wọ́n ní mú ìwà Adémọ́lá ta ló ń jẹ́ bẹ́ẹ̀ àbá tó kúra wa ó di àti tẹ̀bí lọ́dọ̀ Ọ̀gá Bello àwọn mú ìwà Adémọ́lá lọ báyà ṣe bẹ̀rẹ̀ látọ̀dún náà nìyẹn
àṣìbẹ̀ sí kóra kẹ pẹ̀lú Múyìwá Adémọ́lá àwọn náà tó darapọ̀ mọ́ wa tí tọ́nà fi wá ló di ọjọ́ òní. Ṣé rí pé ẹ̀kọ́ iṣẹ́ tá a mọ̀ yìí mọ́ yìí ìyẹn ká máa darí eré ká máa darí ètò ẹ̀kọ́ lábẹ́ ọ̀gá kankan? Mo kọ́ bó mo ṣe kọ́ gbọ́gbọ́n ṣáà gbogbo àwọn tó bá ti ṣe continuity ìwé ìrántí ní ọwọ́ kan ọ̀nà kan ìkàbí kejì àwọn náà kọ́ṣẹ́ olùdarí ni gbogbo director tó wà ní under Yorùbá industry pátá ni mo bá iṣẹ́ lọ́nà kan àbí kejì tí máa bẹ́ẹ̀ ni ṣiṣẹ́ màá kọ́ dé lára ẹ̀ màá bá tọ̀ ń ṣiṣẹ́ màá kọ́ dé lára ẹ̀ màá tọ̀ ń ṣiṣẹ́ ó wá lọ́dún kan mo rántí ọ̀dẹ̀dà 2003 a fẹ́ ṣe fíìmù kan fíìmù Sanyẹ̀rì ọkàn ẹni Múyìwá Adémọ́lá ló yẹ kó darí ẹ̀ ìgbọ́n Múyìwá Adémọ́lá gbá ẹ̀yin àbúrò mi o ó yẹ kí n padà sílé ìwé kí n tún lọ wá ìmọ̀ kún ìmọ̀ àsìkò tá a fẹ́ ṣiṣẹ́ sí ni exam school bọ́ sí ẹni tó kó fún wa ó ti kún wa lójú ẹni tó fẹ́ darí eré ó ti lọ school bá ní ẹja wa ẹni tó tún darí lọ o mo ṣáà gbà wọ́n mọ̀ràn pé bí a ká wá fàlà lọ àbí di méjìlá Abẹ́òkúta àbí ọ̀gá Rùtàǹbò ní Island kí ló ṣe wò lè darí ni mo ní mi ò tó bẹ́ẹ̀ o àtàrà àjànàkúrò tó wà lẹ́yìn o kò ń ṣe ẹrù ọmọdé o wọ́n lò lè ṣe gbogbo wọn ṣàfọwọ́ tì mí lẹ́yìn iwájú ni ẹ̀yìn ni mo ṣàṣì darí ẹ̀ nìyẹn àbápọ̀rọ̀ náà lówè ó bá ńlá ronú wọ́n bá wù tán wọ́n bá ló dáa kí ló dáa ṣé táwọn ṣe wọ́n táwọn ṣe lọ́dà nìyẹn bí mo ṣe bẹ̀rẹ̀ lọ́dún náà nìyẹn táwọn ọmọ àti wàá fẹ́ ṣe wọ́n bá ìwọ̀n náà ṣe gbé ọjọ́ ẹ̀ wò èmi náà rí pé ọ̀rọ̀ ti di iṣẹ́ ó ti kúrò ní eré èmi náà bẹ̀ sì jára mọ́ etí máa kà ní online course máa sáyé ṣe ní online etí máa sá lọ wámọ̀ sí etí máa lọ béèrè báyà ṣe bẹ̀rẹ̀ tó fi di òun nìyẹn. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Ọ̀gá mi Bọ̀dá Báyọ̀ olóòtú tí n bá ní pé kí n sọ abala tó kàn fún yá dàbí ẹni pólúwẹ̀ ò mọ̀ ọ̀rọ̀ sọ ni nítorí ẹ̀yin náà pẹ̀lú àwọn tí a jọ ń ṣe ètò yìí ẹ̀yin gan ni olùdarí ètò yìí abala táwọn olólùfẹ́ yín tán láwọn ti fẹ́ rí yín lọ́jọ́ tó ti pẹ́ tí wọ́n láwọn fẹ́ kí yín àwọn fẹ́ gbóríyìn fún yín àwọn oníbèrè tí wọ́n fẹ́ bí yín òun ló kàn báyìí ẹ̀yin náà mọ̀ orúkọ abala àbẹ́ mọ̀. àmọ́ ṣùgbọ́n ẹ kẹ́ ẹ sọ. kémi sọ. iṣẹ́ yín lẹ̀ ṣe. iṣẹ́ mi mò ń ṣe ẹ ṣe. iṣẹ́ mi mò ń ṣe. ìdí iṣẹ́ ni láti mọ ni. lọ́lẹ̀ èmi ìdẹ ẹ ṣọ̀lẹ̀. abala ojú abẹ òun ló kàn báyìí ṣé yá ká sojú abẹ ń kù. ẹja sọ ń kọ ẹja sọ ń kọ kọ́ ló má jò ṣẹ́jẹ ni. ó kọ́ mi ní Alfa Tajudeen Aládòdó Àdáńgbá Ìlọrin tí ń gbé nọ́mbà 75 ní Àmàó Lágége lẹ́kọ̀ọ́. mo fẹ́ bèrè nípa Adébáyọ̀ Tìjání torí pé ọjọ́ ọkùnrin kan tó yẹ pé ìsọ́ọ̀ṣe fíìmù rẹ̀ ọkùnrin takitaki ni tó ní gbìyànjú púpọ̀ òun kan ló máa ń ṣe fíìmù òun kan ló ti máa ń dìrẹ́tì fíìmù báwo ni ó ṣe ń ṣe méjì tọkàn ò dí kan lọ́wọ́ tó pé a máa ń gbádùn ẹ̀ púpọ̀ àti máa ń gbádùn gbogbo tí tó bá gbé jáde nínú fíìmù. ẹ gbọ́ báwo lẹ ṣe é ṣe tí kan ò fi ń dí kan lọ́wọ́. ẹ má jà tanra wa ẹ̀dá kan ó ní tí Olúwa bá kọ́lé náà kọ́lékọ́lé ń ṣe lásán ni Ọlọ́run bá ló ń ṣe èmi náà mọ̀ ikú ní tòun bá lọ láàrin ẹ̀pà ohun wọn bí kọ̀ọ̀kan ṣe máa ń kó sí mi lẹ́nu iṣẹ́ Ọlọ́run ni èmi ò mọ̀ ṣe o ṣùgbọ́n táwọn sọ yìí tí wọ́n fẹ́ darí eré èmi ní kókó máa ń ṣe é mo máa ń láwọn èèyàn tó pọ̀ lẹ́yìn tí wọ́n dángájíá tí wọ́n pèrègede tí wọ́n fi gbọ̀rọ̀ jẹ́ka àwọn tí wọ́n tún gbangba sùn lọ́yẹ ló máa ń wà lẹ́yìn mi tí wọ́n fẹ́ ṣeré màá níbi Sanyẹ̀rì máa wà ń bẹ́ẹ̀ àfihàn ńlá máa wà ń bẹ́ẹ̀ Múyìwá Adémọ́lá máa wà ń bẹ́ẹ̀ tí mo dẹ̀ ti kọ̀ tọ̀tàn kékeré ni yòókù. kékeré ni yòókù. ọgbẹ́ Ọlọ́run àtọ́lá àwọn èèyàn tí mo kọ́ra ni. àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn àwọn ni. ẹ jẹ́ àpadà síjú abẹ. orúkọ tèmi ni Olúwafẹ́mi Ayẹni láti ìlú Iléṣà. ó kàn ń fi àkókò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ fi rántí Adébáyọ̀ Tìjání. nínú àwọn eré tó máa ń direct a máa ń gbádùn ẹ̀ a dẹ̀ máa ń enjoy rẹ̀. àwọn nǹkan tí wọ́n máa ń ṣe nínú àwọn eré yẹn ó nítumọ̀ tí ó dẹ̀ mú ẹ̀kọ́ dání. a kàn ń gbàdúrà fún wọn pé Ọlọ́run á jẹ́ kó máa tẹ̀síwájú
ṣùgbọ́n àwọn kankan wà tó jẹ́ pé mo fẹ́ rán wọn létí tó bá jẹ́ pé àgbàlagbà ni wọ́n ń jókòó tì torí nínú àwọn eré Yorùbá tá a máa ń wò pẹ̀lú eré tí wọ́n bá direct yẹn àwọn Yorùbá tó wà ń bẹ̀ máa ń fantastic ó máa ń lágbára àǹfààkókò yìí sọ fún wọn wípé kán má sinmi kán tún máa tẹ̀síwájú Ọlọ́run á mú wọn tẹ̀síwájú o ẹ ṣé púpọ̀ ó dàbọ̀. ẹ bá ń kí wọn mo dúpẹ́ pé ó tàn mo dúpẹ́ pé ọpẹ́ wọn ṣe o ilé àtọ̀nà tí wọn náà ní bàjẹ́ níbikíbi tí ọmọ tí wọn náà bá wà Ọlọ́run àmọ́ rántí ẹ̀ sí dáadáa wọ́n ṣe gan mi ní jẹ́ kó sùn mi ní jẹ́ kó rẹ̀ mí màá túbọ̀ máa tẹ̀síwájú sí wọ́n ṣe gan. ọ̀pọ̀lọpọ̀ àwọn eré tí ẹ máa ń kọ yìí ṣé ká ní pé ìrírí ayé tẹ́ ẹ ti rí àbí tó ti ṣẹlẹ̀ láwùjọ àbí tó ṣẹlẹ̀ mọ́ yín àbí ẹni tẹ́ ẹ mọ̀ òun lè máa ń gbé kalẹ̀ ní abẹ́ẹ̀kan máa ń rò ó pé tá a bá gbélé báyìí ó yẹ kó dodindi báwo ni ìmísí yẹn ṣe máa ń wá. ẹ ṣé púpọ̀ lótù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yin àgbà náà ni ẹni ìrírí àgbà ló ń ṣàtọ́kùn fún kìlọ̀ wọn mi ò ní ìrírí púpọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ orí mi ṣe mọ̀ ṣùgbọ́n mo ní bàbá tó bí mi lọ́mọ ó jẹ́ àgbàlagbà ó dẹ̀ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ irú ọjọ́ mi bí àpẹẹrẹ ìgbà tí mo kọ àpèsìn tí bàbá yẹn tí wọ́n mi sọ àlàyé wọ́n ti dolóògbé báyìí. Ọlọ́run adélẹ̀ tó dáa fún wọn. ẹ ṣé wọ́n máa ń pọ̀wé kan wọ́n ní ẹ̀kọ́ egungun jóná ẹ̀kọ́ òrìṣà jóná Àlàbí Ọlọ́run ọba òṣè kó dáná ọba kan àti òṣè kó dáná ọba wo ni ọba tó tó pé sìn gbàdúrà mi wá kú tán tó máa ń rántí wọn pé ọ̀rọ̀ yẹn máa ń lùtù wọ́n létí mi ó máa wá léraléra ẹ̀kọ́ egungun jóná ẹ̀kọ́ òrìṣà jóná ọba kan àti òṣè kó dáná ọba tá a pé sìn ọba tó tó pé sìn nìyẹn òun ló mú sún mi débi àpèsìn gbogbo eré kọ̀ọ̀kan ló máa ní bó ṣe bá wa bóyá kí n ti gbọ́ orí ibì kan bóyá kí n rí ìrírí kan irú ìránṣẹ́ ajé mo ní ọ̀gá mi kan Epsilon production níjọ́ mo ti mọ̀ tó bá fún tó fẹ́ kó máa kó jà lápò tó bá ti rún àná àbáyọ káì wọ́n ṣe ó bẹ́ẹ̀ ìyẹn máa tájé ṣe ni wàá tún ajé ṣe kájí lè bẹ́ẹ̀ gbé máa rojọ́ kó àjọ kan ọ̀rọ̀ wa tó fọ̀rọ̀ láàrin mi àtẹnìkan wọ́n tó wá ṣe pé tí máa parọ́ kí máa rajé jẹun ẹni yẹn náà sọ fún tẹ́lẹ̀ pé yẹn máa tún ajé ṣe ni torí ajé létí ajé ń gbọ́rọ̀ ajé mọ̀rọ̀ tó wá jí láàrọ̀ lọ́wọ́ tó máa ń sọ pé ẹlẹ́dàá mi jẹ́ra ajé jẹun á nígbà wọ́n pé ajé ń gbọ́rọ̀ ni òun lọ́wọ́ sọ mo fi kọ́ sórí ìránṣẹ́ ajé ipe ajé ń gbọ́rọ̀ ẹ̀dá abẹ̀mí ni ẹ lè pè ránṣẹ́ téèyàn lè pè ránṣẹ́ téèyàn lè bá sọ̀rọ̀ tí wọ́n á sì máa gbàdúrà fàájé ọlọ́jọ́ ní ajé jẹ́ ní ẹ lọ́wọ́ má jẹ́ ní ẹ lọ́rùn o ìgbàgbọ́ wa ní pé ajé ń gbọ́rọ̀ ìrísí mo rí bẹ́ẹ̀ nìyẹn oríṣiríṣi bẹ́ẹ̀ àwọn orin tí mo máa ń rí ló máa ń fa sáàbì ìtàn tí mo máa ń kọ ẹni mo ti lọ́jọ́ kan rí tí mo kàn rí lọ mo lọ bí ìgbéyàwó kan mo ṣìnà mo kàn já síbi bẹ́ẹ̀dẹ̀ ní ìgbéyàwó mo lọ wọn á tẹnìkan kéwì ilé má gbóyè wá dáadáa máa jókòó ká má fọ̀rọ̀ gùn wọ́n ti gbóúnjẹ sáájú mi wọ́n ti fi mìíràn tútù sí lẹ́gbẹ̀ẹ́ mo ní Ọlọ́run gbọ́ mi lọ bí ibi tẹ́ ẹ lọ mọ́ tí wàá tó sí ni ewu tẹ́ni ẹ ń ké wọ́n á sọ̀tàn kí àmọ́ ti kọ́ bá pò mí mo ti ń bára àti gègé jáde mo ti ń jọ́ ta nǹkan sílẹ̀ nígbà tí mo délé mo tó jọ mo tó pọ̀ ó dẹ̀ tó jìjì ibikíbi mo ti máa ń rí ìtàn mi níbi sí ẹ̀ ti máa ń wá bí àìrí kan àbúrọ̀kọ̀ tẹ́nìkan sọ àbí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni mo ṣe máa ń rí. ẹ ṣé ẹ̀yin gẹ́gẹ́ bí olùdarí eré tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ sí nípa iṣẹ́ tẹ̀ ń ṣe àwọn nǹkan wo ni ẹ máa ń kọ́kọ́ gbé yẹ̀wò tí wọ́n bá mú ìwé eré wá fún yín pé bọ̀dá Báyọ̀ eré yìí mo fẹ́ kẹ́ ẹ wá darí ẹ̀ kí ni àwọn nǹkan tí ẹ máa wò àbí gbogbo ìwé tán bá gbé wá fún yín náà ṣá lẹ máa ń gbà láti darí. àgbà ní yára gbọ́rọ̀ lọ́ra láti fèsì gbogbo ẹni máa ń gbà gbogbo ẹ̀kọ́ ni máa ń ṣe ni ọmọ òkú ni ọmọ òye aṣàkíyàn ọmọ kú ìwọ ọmọ máa kọ́ gba ìtàn ẹ̀nà máa wò kùdìẹ̀ bí tó kùdìẹ̀ sí ìpele tabaṣíbá ẹ̀ ó dẹ̀ ṣe lè ṣèṣun rere o eléyìí ò lè ṣèṣun rere tí máa wò tán máa bẹ̀rẹ̀ pẹ̀lú lórí lọ́wọ́
láti fi ṣe. láti fi ṣe tí n bá tún gbọ́ tán mo ti bẹ́ẹ̀ nìkan ṣiṣẹ́ kan láìpẹ́ ó máa kọ́ pé mi ó gbé tó sọ tó lọ fún mi náà ó ti bá mi sọ bí oṣù kan àwa àǹfààní àti pàdé ló tẹ̀ kan ní ọgbà gbàtí wọ́n sọ ìtàn kalẹ̀ mo ní màmá owó tẹ kó dání ò lè ka ìtàn yìí lè dájú owó tẹ kó dání lọ ṣùgbọ́n tẹ́ bá dúkẹ́ fún èṣe ẹ máa bá yé ẹ̀jẹ̀ ẹ tọ́jú ẹ̀ tẹ́mi bá ṣì wà ìrètí ṣì ń bẹ ẹ má jà bàtàn ẹ jẹ́ mo máa ń gbẹ̀mí ìmọ̀ràn ètò ọ̀fẹ́ gbọ́ ṣùgbọ́n tí owó tó kó dání ó kéré títàn tún dáa títàn àbákọ́ tútàn ṣe o àbátútàn ẹ̀ ṣe fáwọn tún ṣe tán máa bèrè tó ẹ fi ṣe pásítọ̀ máa sọ kókè nǹkan bá àlàfẹ́ ní tó wá fẹ́ kí orí jórí aláti lójú tó wá fẹ́ kí orí jórí imú láti wà ń bẹ̀ ó láti létí máa sọ pé ààbọ̀ ejò kí ń gbénu sà kò sí bí sítórì ṣe lè kéré tó ìtẹ̀ fún gbọ́dọ̀ pè kò sí bí sítórì ṣe lè kéré tó aṣáàdì fojú ya kámẹ́rà ńlá máa fi yà kò sí bí ó ṣe tóbi tó kámẹ́rà ńlá máa fi yà ṣé táwọn fi yà sí wọn lẹ̀ tó bá wà lẹ̀ màtí àgbà láti ṣe pẹ̀lú wọn. ẹ̀yin gẹ́gẹ́ bí àgbà olùdarí eré ní pàápàá ti Yorùbá ṣé ẹ ní iléèwé tẹ́ ẹ ti dá sílẹ̀ láti lè fi máa kọ́ àwọn ògo wẹrẹ ní ẹ̀kọ́ bí wọ́n ṣe ń darí eré àbí ẹ wò pé wo ẹ̀bùn tọ́lọ́run fún mi ni jẹ́ ń gbé nǹkan mi èmi nìkan mo ní. ẹ ṣe olóòtú a ní ẹ̀yin àgbà máa ní ẹrú tí ò sí ní òní lólùsìn ẹni kò kí n júbà fìbọn sínú kú tó wọ́n kọ́ wa ni táwọn bá kọyàn kò tí ì burú jù lọ a nílé ìta àti nkọyàn kódà tí a ní tí mo tá ní tẹ́lẹ̀ ẹ̀mí àti mú Adémọ́lá Sọ́yẹ̀rì gọ̀lúgọ̀ àfisẹ̀nula ládàpọ̀ gbà tó ní pé wọ́n ká kún gbé ní jìnnà jìnnà lórí papin ṣùgbọ́n a sì nídìí sí náà kódà tẹ́lẹ̀ máa fẹ́ dàpọ̀ mọ́ mi tó wá pé Ìbàdàn ló wà màá ní kó lọ sọ́dọ̀ ọ̀gá mi ẹ̀gbọ́n mi mú Adémọ́lá Bàdàn ẹni tó dàpọ̀ mi náà tágbé Ìkòròdú bí Ìkòròdú ló wà máa fọ́ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ní Ìkòròdú tó wà níra ìtòsí mi wà ibi tí mi àtàfíìsì wà àṣekọ̀ wọn náà tabadẹ ní location àwọn kan practicals mo ta pé ìjọ tó wà sí location ìjọ Friday a máa lọ ṣe theory lára wa. ẹ jẹ́ ká wá padà sí orí ètò Gbajúmọ̀ tí ẹ jẹ́ olùdarí ẹ̀ báwo lẹ ṣe rí sí báwo lẹ ṣe ń ṣe nígbà tí wọ́n tiẹ̀ kọ́kọ́ wá bá yín kí ni àwọn èròǹgbà yín kí lẹ bá ń díẹ̀ báwo níbo lẹ fẹ́ mú lọ. ẹ ṣe púpọ̀ olóòtú irọ́ ò dáa ẹni tó ń pò lálàáfíà nǹkan ju nǹkan lọ ìjọ tí akọ́ra parí wèrè ó ṣàmì ìgbà tí mo kọ́ pè mí mo kọ́ rẹ̀ nǹkan kékeré ṣèbí ká ṣe roll cut action is the rap wọ́n á rí pé nǹkan ju nǹkan lọ kí n má parọ́ ògbèrè lọ́gbọ́n ọgbọ́n yàbí ọ̀nà ni etí wọ ọgbọ́n lágbàá tó kẹ́ni kan tó gbọ́jú ẹ lọ mo kọ́ ọgbọ́n bẹ́ẹ̀ mo kọ́ mọ̀ bẹ́ẹ̀ mo lè ti máa pé irú ètò Gbajúmọ̀ yẹn kò ń ṣètò lásán ó yà sáwọn ètò tó kàn mú mọ́lẹ̀ lárògiri ó yà sáwọn ètò wọn kàn yà lásán ètò tó gíríkì ó pèrègede ó fi gbọ̀rọ̀ jẹ́ ká ní ètò kí tínú mi dùn sí gan inú máa ń dùn lójoojúmọ́ pé mo jẹ́ ọ̀kan lára àwọn tó ń ṣiṣẹ́ mbẹ̀. ẹ ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ bọ̀dá Adébáyọ̀ Tìjání ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látẹ̀kan ní àti ẹnu wọn yìí ilé ni wọ́n wà o bẹ́ẹ̀ yá èyí ní ìbéèrè mi ìtẹ̀fẹ́ bí wọ́n ṣèbí ká ti gbé wọn wá sórí ètò ni ìbò náà ń lọ wọ́n máa wá ní kíá ni wọ́n á wá jẹ́ ẹ̀yin ní hò ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn ní ojú amóhùnmáwòrán yín báyìí òun ni kẹ́ ẹ fi àwọn ìbéèrè yìí kẹ́ ẹ fi máa ránṣẹ́ sí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè wọn ò ní fẹ́ lòmí ìṣe wọn wọn ò dẹ̀ ní fẹ́ lòmí ìṣẹ̀yìn náà Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. ẹni tó pẹ́ gàjànàkú ni ó sọ pé òun ò mérin ìwọ tó ló mọ̀ sá ṣé o jí ọlọ́bẹ̀ ni ẹ má ṣe jiyọ̀ sí mọ́ Àdùkẹ́ Rúkáyátù ni Ọlọ́run ti fà mí wọn nínú ayé mi mo dúpẹ́ mo tọ́pẹ́ dá ẹnu ọpẹ́ mi ò kàn Rúkáyátù Àdùkẹ́ ọmọ rẹ̀ mú Gàwátì ó Razak náà ni ẹ má wọrí ẹ̀yin ti tèmi Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ ẹ má wo ẹ má gbé kú èmi ò ń gbé tèmi kú ònú ilé mi ṣẹ́ mọ̀. bọ̀dá Báyọ̀
kẹ́síkò àyà mi já. abala tí ó kàn ní ìsìn ìyàtọ̀ díẹ̀ wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni nítorí pé abala tí a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà ìṣe àti èdè Yorùbá ni. ẹ rí àwọn ìbéèrè tó wà nínú ẹ̀ lénìí àwọn olólùfẹ́ yín nílé àwọn ni wọ́n kọ àwọn ìbéèrè yìí ránṣẹ́. wọ́n ní àwọn mọ̀ pé onímọ̀ nìyí wípé àwọn ìbéèrè wọ̀nyí àwọn ò tí ì gbọ́ rí lórí ètò yìí àwọn dẹ̀ fẹ́ kẹ́ ẹ dáhùn ẹ̀ fún àǹfààní àwọn tí wọ́n ń wò wá ní pàápàá àwọn ògo wẹrẹ wa ńlé nítorí pé a fẹ́ kí àṣà ìṣe àti èdè wa kó parun. àwa náà wá ń wò pé ṣé ó yẹ kí Bọ̀dá Báyọ̀ kó tó gba gbásùn lọ́yẹ́kẹ̀ ìdí nìyí tá a fi ní abala. kẹ́síkò àyà mi já. kí ló dé? yìí ẹ̀rù ń bà mí. tọmọdé bá débi ẹ̀rù ẹ̀rù á bà á. àti pàápàá Yorùbá ó gùn títí ni kò sí ẹni tó gbọ́ Yorùbá tán àbí abala ṣó láyà òun ló kàn yìí. Bọ̀dá Báyọ̀ ìbéèrè tẹ máa ní kí n máa bi àwọn àlejò wa ní gbogbo ìgbà ohun lèmi náà wá fẹ́ bi yín ní ìsìn. Bọ̀dá Adébáyọ̀ Tìjání ṣé ẹ láyà? gbogbo ẹ̀yin àlejò tí wọ́n tẹ́lẹ̀ ẹ má bínú o èmi náà láyà o ẹ̀rù bẹ̀ mí. ẹ̀yin náà mọ̀ pé ìbéèrè mẹ́wàá la máa ń kó sínú ìsìnkú yìí. ẹ fi gan mi di. a lè fi di èmi ìṣòjòrò kọ́ táwọn olólùfẹ́ wa bá ti fẹ́ òun là ń bá wọn fẹ́. ẹ mọ̀ pé ìbéèrè mẹ́wàá ló wà níbẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé mẹ́ta lẹ̀ ń láti mú mẹ́ta tẹ bá mú yìí ẹ kó fún mi màá bi àwọn olólùfẹ́ yín lé ṣó ti yá. kò sọgbọ́n tá a lè dá sí. kò sọgbọ́n. tókè ní tókè jì bọ̀m̀bọ̀ òkúta ẹ̀bà lájẹ́ ẹ̀sùn òyìnbó takété òwúrọ̀ aláàmì lolo ẹ̀bà ení ilé nípọn tókè ní tókè jì ẹ̀gbọ́n orí yá mi ṣàánú mi ò yá mi má jẹ́ ìṣìmú o. àṣẹ ìdámọ̀. ó ti pé mẹ́ta ṣe. gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé ní pàápàá gbogbo ẹ̀yin tẹ́ fi àwọn ìbéèrè yìí tẹ́ fi ránṣẹ́ Bọ̀dá Báyọ̀ wọ́n ti ṣetán láti dáhùn àwọn ìbéèrè yín. ìbéèrè ìkẹta tó jẹ́ àkọ́kọ́ nígbà wo ni èrò ọkọ̀ àti ẹni tó ń wa ọkọ̀ jọ ń jẹ́ orúkọ kan náà papọ̀? ẹ ṣe olóòtú ẹ jẹ́ kó ṣàlàyé fún ẹni tó kọ ìbéèrè ránṣẹ́ tó wọ́n fi béèrè irú ìbéèrè ìbá ìjọ mi wọ́n á bèrè pé gbà wo ni ẹnikẹ́ni máa ń pa orúkọ dà tó máa ń di orúkọ kan ṣoṣo èrò tẹ́ ẹ bá ń jẹ́ Kàsálí láti lè yín tẹ́ ẹ bá ti débi tẹ́ ti fẹ́ wọkọ̀ ẹ ti di èrò wọ́n ti parúkọ dà nìyẹn nígbà ẹ̀kọ́ nìyẹn ṣùgbọ́n tó ń wakọ̀ àti èrò ọkọ̀ ní gbogbo wọn tábàlì gbogbo èrò ọkọ̀ yìí gbé ọkọ̀ pàdé wọn gbogbo èrò ọkọ̀ yìí ẹ̀bọ́lẹ̀ gbogbo èrò ọkọ̀ ní gbogbo wọn èrò lásọ̀ṣì ni àwọn tó wọlé olùwakọ̀ òun wakọ̀ ni ṣùgbọ́n láti wọ́n fẹ́ bọ́lẹ̀ gbogbo wọn ti di èrò ọkọ̀. ẹ ṣe ìbéèrè yìí wá láti ọ̀dọ̀ Mọ́rẹ́nikẹ́ Gíwá àwọn ni wọ́n kọ ilé ìránṣẹ́. wọ́n ṣe mo dúpẹ́ o. ìbéèrè àkọ́kọ́ tó jẹ́ ìkejì kí ni ohun tí ọmọ ewúrẹ́ gbọ́ tó fa tirẹ̀ tó sáré tí tọmọtaya ọlọ́pàá gbọ́ tí wọ́n ń yọ̀ ṣẹ̀ṣẹ̀? tọmọ ewúrẹ́ gbọ́ tó fa etí ẹ̀ tó sáré àmọ́ tí tọmọtaya ọlọ́pàá tó gbọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ń yọ̀ ṣẹ̀ṣẹ̀. ọdún. ọdún kọ́. mi mọ̀. nǹkan tí ọmọ ewúrẹ́ gbọ́ àbí ewúrẹ́ gan fún rẹ̀ tó gbọ́ tó sáré àmọ́ tí ọlọ́pàá ẹni tó jẹ́ ọlọ́pàá tó gbọ́ àtòun àtọmọ àtaya tó gbọ́ inú wọn á dùn wọn á yọ̀ ṣẹ̀ṣẹ̀. owó lọ́pàá máa ń gbọ́ tí inú ọlọ́pàá máa ń dùn sí i. owó kọ́. ẹ̀sán ẹni tó kọ̀ tó ń pè mí mọ́ ilé. èsì ẹ̀ ni pé tí wọ́n bá fi okùn sí ọrùn ewúrẹ́
àbí tó rí pé wọ́n fẹ́ fi okùn sí òun lọ́rùn báyìí á ṣe kí ni á sá. Àmọ́ tí ọlọ́pàá bá gba okùn lẹ́nu iṣẹ́ inú ti àdùn táyé àdùn táwọn ọmọ ẹ̀ náà àdùn. ṣùgbọ́n ọlọ́pàá gbogbo sọ́rùn. ọrùn kọ́ okùn gangan ní èsì àwa pín tó ní kálukú fún bó ṣe bá ọlọ́pàá lọ òun nìyẹn bó ṣe bá ewúrẹ́ lọ òun nìyẹn. mi ò lè tábánikà tún ká máa fà á lọ a máa fọ̀rọ̀ tó máa pọ̀ torí okùn tí ewúrẹ́ máa gbókùn gbogbo ewúrẹ́ kọ́ ló ń gbókùn nǹkan kan ló máa ń pààyàn pọ̀ tó máa ń pa mo ní àwọn gbólóhùn kan wà á kò ní gbólóhùn ní pọ́nà gbólóhùn ní pọ́nà bá ti túmọ̀ púpọ̀ jù ó ṣòro béèrè nítorí bẹ́ẹ̀ mi ṣe rò kọ́ ni wọ́n ṣe máa rò tó bá ní okùn ní ewúrẹ́ tí ò ń gbókùn wà ewúrẹ́ ilé wà ewúrẹ́ tó máa ń ja okùn wà ewúrẹ́ tó kùn máa ti mọ́ra bá fòkùn sí lọ́rùn kò ní já tó kùn máa ti mọ́ra pé ojú ọtí bí okùn orí okùn ló máa wà. ó dà àmọ́ ẹ̀yin náà mọ̀ pé kò wá sí ewúrẹ́ tó jẹ́ pé á rí okùn báyìí pé wọ́n fi sí òun lọ́rùn tí ní àdùn. bọ́ ó máa ti mọ́ mi lára. ó máa ń ṣe kí ni. ó máa ti mọ́ ewúrẹ́ mi lára. ṣé ikú mọ̀yàn kan lára mo ti kọ́ gbọ́ ikú ò mọ̀yàn kan. mo ti kọ́ gbọ́. Bọ́lá Báyọ̀ àdúpẹ́ pé ẹ fi gbogbo ara ẹ fi ṣe kí ni ẹ fi ṣì í mi jiyàn. ẹ jiyàn. Ìbéèrè yẹn ó wá láti ọ̀dọ̀ Tèmítọ́pẹ́ Ògúnnúsì àwọn ni wọ́n fi ìbéèrè yìí ránṣẹ́. wọ́n ṣe o ẹ bá mi kí wọn o wọ́n ti ohun bí ojú ọ̀nà. Ìbéèrè ìkeje tó jẹ́ ìkẹta mo tèkó gba Ìbàdàn lọ mo gbéra mo tún lọ Ìlọrin Àfọ̀njá wọ́n fún mi lówó wọ́n fún mi ní ẹṣin nígbà tó yá mi ò rí nǹkan kan mọ́ kí ló ń ṣẹlẹ̀. alámúlá. àlá ni àmọ́ mo fẹ́ kẹ́ ẹ fọ́ fún wa. tí n bá sùn lójú àlá mo lálàá pé wọ́n gbé gbogbo ilé fún mi mo lálàá pé mo wà l'Amẹ́ríkà mo lálàá pé mo fẹ́ olóòtú gẹ́gẹ́ bí ìyàwó lé mi mo lálàá pé mo fi gbogbo àwọn òṣìṣẹ́ bíbà ẹ̀ wọ́n bá mi ṣe tí n bá jí mo lè bá mi lórí ẹni. àlá ni ẹ ṣe ẹni tó kọ ìbéèrè yìí ránṣẹ́ òun ni Esther Adékọ̀yà àwọn ni wọ́n fi eléyìí ránṣẹ́. Bọ́dá Báyọ̀ inú mi dùn wípé ẹ ti ẹ̀ gbìyànjú ẹ gba 2 nínú 3. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Bọ̀dá Adébáyọ̀ Tìjání tẹ́ ẹ bá tún yìí ní àwọn ìbéèrè míì bí mo ṣe sọ lẹ́ẹ̀kan tẹ́ ẹ fẹ́ bi wọ́n nípa aṣẹ́ tí wọ́n yàn láàyò ìyẹn ti èdè wa àṣà wa ẹ máa kọ́ wa iṣẹ́ tèmi òun ni láti ṣe kíni láti múnú yín dùn. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Bọ̀dá Báyọ̀ ibi tí mo mọ̀ pé ẹ bẹ̀rù jù òun la dé yìí. ṣé bí ìbéèrè yìí náà tún láti wá. ìbéèrè kọ́ fàájì ni kájó kátúra ká ẹ fẹ́ ṣe kí ni. a fẹ́ mú nǹkan. àmú nǹkan kan kí lè mú. a fẹ́ dàkáyà. a fẹ́ jó ni mo dẹ̀ mọ̀ pé wọ́n lè máa ń sá tó bá kan tó ní jó kí ló dé náà kí nìdí. ṣé ẹ mọ̀ pé wọ́n ti fìlú ṣépè fún mi. báwo. mi gbọ́dọ̀ jó ni a kì í jó lé wa. Bọ̀dá Báyọ̀ kò sí ilé náà kò sí agboolé náà kò sí ẹbí náà Ọlọ́run má jẹ́ ká rí bànújẹ́ Ọlọ́run má jẹ́ ká rí dààmú tá a gbọ́ ìlù tí wọn ò ní jó. ẹ wo ẹ má dá Bọ̀dá Báyọ̀ lóhùn Agbala Gbajúmọ̀ ń jó òun ló kàn ẹ bá gbóhùn sókè lọ́hùn.
Bọ̀dá Báyọ̀ kí ló dé. Mojo. Ẹjọ́. Jẹ́lu kìkì jóná. Ọlọ́run tí ẹ wà ní jẹ́ ẹjọ́ náà. Mojo. Ẹjọ́. Ẹ kú gbìyànjú. Ẹ ṣáà wálé ẹ wálé. Ẹ̀yin náà mọ̀ pé Súlè Àlàó Màláíkà òun ni ó kọrin yẹn. Àmọ́ kí ni àkọlé àwo orin yẹn? Màláíkà ló kọ. Àwọn ni. Sílè mọ̀ náà là o. Onífújì ni wọn. Oníjùjú ni wọ́n. Ṣé o ṣe original? Bọ̀dá Báyọ̀ ṣé o ṣe original abo? Wọ́n ṣe kan before yẹn o. Mi lè mí ìpèyàn. Ta lẹ fẹ́ pè? Ẹ fẹ́ pe Àlàó fúnra wọn? Mo lè pàfíìsì pé kí lorúkọ tán Màláíkà ṣe nǹkan tó ṣe lè. Ó máa ń gbọ́ wọn jù mí lọ. Mi mọ̀. Ẹ mọ̀. Mo gbádùn orin wọn gan o. Nǹkan tèmi fẹ́ kẹ́ máa ṣagídí yẹn kì í dùn mọ́ mi nú. Ẹ mọ̀ superstar ni wọ́n pè é. Bọ́ mo gbà mo ló lọ ṣe nǹkan tó ṣe last one yìí superstar náà ṣe. Ṣé ìwà dárúkọ superstar fẹ́ mo tó ṣe before ìtàn tó wà ta yìí. Bọ̀dá Báyọ̀ nínú ẹ̀bùn tó yẹ kí n fún yín màá yọ ọ́nà ẹ̀ lẹ̀. Ẹ jọ mo ti fi pólé mo ti fakọ sílé mo ní màá dídé dàgbọ̀wọ́ ẹ jọ ẹ má yọ. Ó dà mí ní yọ. Bọ̀dá Báyọ̀ ilé ti tó lọ. Kí ni gbádùn ètò yìí lọ. Ṣé káyìí máa ṣe lọ ni. Èmi ń gbádùn ẹ. Ẹ̀yin ń gbádùn ẹ. Gbogbo ẹ ń lọ. Ilé ti tó lọ ẹ wá padà sẹ́nu iṣẹ́ yín. Ẹ wá padà sẹ́nu iṣẹ́ yín. Láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ a fẹ́ kó yé yín pé a nífẹ̀ẹ́ yín gan. À ń dúpẹ́ fún yín a dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ yín fún iṣẹ́ takuntakun tẹ́ ẹ̀ ń ṣe láti rí pé ètò yìí ó tún lọ síbi gíga ju bí tó ti wà tẹ́lẹ̀ lọ. A dúpẹ́. Eléyìí láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics Alájà Ṣáínṣáín àwọn náà wọ́n ní ká fún yín. MTN àwọn náà wọn ò gbẹ́yìn o wọ́n ní àwọn nífẹ̀ẹ́ yín wọ́n ń dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ olóríire iléeṣẹ́ April Ventures Limited ó yẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Olóòtú ẹ jẹ́ kí n ṣe papọ̀ ẹ̀yin àgbàlẹ̀bọ̀ ẹni àkínbomi kó lójú àní bodò kó nípa ẹ̀dá kò ní bùrìnbùrìn kó bojú ẹ̀ bẹ̀sẹ̀ kó rójú ọgbà rẹ̀ láàrọ̀ mi gbogbo ibi tó ti mú tán fún mi pátá wọn ní mọ̀bẹ̀ kì í ṣe ibi tá a fọ́jú àbúrí tó lókun àbúrí tó lọ́sà òkè òkè bá lè mú un sí iléeṣẹ́ Gbajúmọ̀ máa lọ sókè sókè nípele nípele lóbìnrin dáṣọ ní ọdọọdún náà máa gbèrú sí wọ́n á gbèrú sówó wọ́n á gbèrú sọ́mọ wọ́n á gbèrú sáìkú ti ṣe báàlẹ̀ ọ̀rọ̀ iléeṣẹ́ wọn ò ní pẹ́ dé wọn ò ní yọ̀dà níbi ọwọ́ o ẹ ṣé mo dúpẹ́. ọ̀rọ̀ ìyànjú wo lẹ wá ní fún àwọn olólùfẹ́ yín nílé o. ẹ̀yin olólùfẹ́ mi kò sí wọ́n ní kíkàn ló ń kàn ẹni kò ní bímọ kó sọ baálé ẹ̀yin náà ní kó kàn mí kí n máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ máa padà lẹ́yìn mi tí n bá ṣe àṣemáṣe àbí ibi tí kùdìẹ̀kudẹ má ti kù díẹ̀ ẹ pè mí sákèésì máa ṣàtúnṣe ní kópẹ́kópẹ́ tí omi bá ti tán lẹ́yìn ẹja àṣírí ẹjẹ ò ní tú ẹ má jẹ́ ká ṣírí mi tú ẹ má padà lẹ́yìn mi ẹ ṣé. ẹ ṣé ilé tiwa tó lọ báyìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa òun ni ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òǹfà ọ̀nà fún òtí ẹ̀ kì í gbà wá láàyè àti pé ńlẹ̀ agodo lọ́hùn wọ́n ti bẹ̀ sí í ṣẹ́wọ́ wípé ó yá Adédoyin Bọ̀dá Báyọ̀ ẹ wá máa lọ kẹ lọ tún wá ṣe kí ni kẹ lọ bẹ̀ sí í ṣètò ti ọjọ́ míì ẹ láṣẹ lọ́wọ́ Elédùmarè ìdùnnú àti ayọ̀ ni mo fẹ́ fi yín sí òun náà ni màá tún bá yín nígbà míì tí n bá tún wá Adédoyin Kúkọ̀yí ló ń dágbére fún yín pé ire o.